Kí ló ń ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Mobímpé? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Mo lérò pé gbogbo yín ṣì mọ ẹni tí ó ń jẹ́ Lateef Adédìméjì, òṣèrékùnrin tí ó ń ṣe iṣẹ́ tíátà tó ń act fíìmù Yorùbá àti ìyàwó rẹ̀ tí òun náà ń ṣe fíìmù tí wọ́n ń ṣe fíìmù Yorùbá. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Ẹ ṣá mọ̀ wípé àwọn fáǹsì wọ́n ti ń dráàgì àwọn méjèèjì lórí àìrọ́mọbí wọn. Ẹ mọ̀ pé ó ti ṣe díẹ̀ tí àwọn méjèèjì tí wọ́n ti ṣe ìgbéyàwó tí wọn kò tíì rí ọmọ bí, ṣùgbọ́n báyìí o, àwọn méjèèjì wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti fi ẹ̀hónú wọn hàn, wọ́n ti fi lack of interest sí gbogbo àwọn nǹkan tí àwọn fáǹsì ń sọ o, wọ́n ti fi gbogbo rẹ̀ hàn báyìí. Lónìí, ìròyìn nípa Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé òun la mú wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ẹ máa bá wa kálọ kẹ́ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Mobímpé, àwọn méjèèjì wọ́n ti sọ̀rọ̀ síta báyìí o. Wọ́n ti kọ sórí ìtàkùn ayélujára wọn tí ó ń jẹ́ Instagram. Wọ́n ti kọ síbẹ̀ wípé márèèjì wọn kò kan ẹnikẹ́ni o. Wọ́n ní ìgbà tó bá wù àwọn ni àwọn máa bímọ àti wípé kì í dẹ̀ ń ṣe àwọn ló ń ṣe ọmọ, wípé Ọlọ́run ló ń fúnni ní ọmọ, wípé kí gbogbo ènìyàn tó ń fẹnu bà wọ́n jẹ́ wípé kan so ìwé àgbéjẹ́mọ́wọ́ o, tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa gbọ́ láti ọ̀dọ̀ àwọn. Ìjẹ́ ẹ rò pé èyí tọ́? Ìjẹ́ ẹ rò pé èyí yẹ? Lónìí a kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyẹn, jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.